Sunday làgbàtà wẹ́wẹ́ ó bá mi délé o ìgbà tó jíjọ́ Monday ìjẹ́ kọ́mọ wa máa lọ ọmọ bá fara kí olóhùn gbádùn iṣẹ́ yẹn ọjọ́ Thursday ló tó lọ. ẹ má pèsè sí mi lólóso kì í ṣàṣẹ́wó. ẹ má pèsè sí mi lólóso kì í ṣàṣẹ́wó. ogójì jẹ ló ṣe dédé kì í ṣàṣẹ́wó. ṣe bára wa ni ara wa tó sọ jí mi o. ṣe bára wa ni ara wa tó sọ jí mi o. tó bá tẹ̀lé ọjọ́ kájé sí ya. ọjọ́ kájé sí ya. ìdùnnú kùjì ọjọ́ kájé sí ya o. ọjọ́ kájé sí ya. bàbá olóye ọjọ́ kájé sí ya. ọjọ́ kájé sí ya. ó tàlùkù lálá. ọjọ́ kájé sí ya. ìjà ẹkùn wọn tó gbólógì nílẹ̀rù ká tó ṣẹ̀kù lásán. akílẹ̀ lè lè ṣe tó kilẹ̀ mọ́mọ́ akí. ọmọ akí bá ti káwọ́ sókè ọmọ ojú ti rọ́bẹ̀. àní ìjà ẹkùn wọn tó gbólógì nílẹ̀rù ká tó ṣẹ̀kù lásán. akílẹ̀ lè lè ṣe tó kilẹ̀ mọ́mọ́ akí. ọmọ akí bá ti káwọ́ sókè ọmọ ojú ti rọ́bẹ̀. alájùwalẹ̀ jí mi hàndọ̀ sí o. ọ̀làwálé ẹ̀ka kan ní o. ọkọ̀ alájà sẹ́rí ìbàdàn mi. Olúṣọlá princess Ìbá aláṣẹ ṣọ́ọ́dí cosmetics ìkúlọ́mọ ń pa òun ẹ̀yẹ wá sílé. ọmọọba Patrick ìbíkúnlé Oníkòyí ọba ni. àwọn lànà àlejò mi àjọ ìṣọkọṣẹ́rì andos bàbá onírà òkò iye ṣeun. bàbá títí sàlọ́mà mi bàbá balíkìlú wo bàbá kàbọ́ lọ́rẹ́ láì mọ́tò o. bàbá junior kálí èyí o ọmọ rẹ̀ là nílé. andos aláṣẹ abicas ventures estate developer ó ralé ó jalé wàlíkí mi tó ń ta mọ́tò mímú ẹ. àkànní ẹ̀gbọ́n mi kò ní bàjẹ́ ọkọ̀ ṣẹ̀ríbá. andos ojú kìí tinú alẹ́ wàlíkí ojú kìí tinú alẹ́ ojú òní tìyẹ́ láyé wàlíkí mi andos. òní báwọn kí gbé kò ṣe dédé. andos ọkọ̀ ṣẹ̀ríbá gbogbo ohun tó dùn ẹ́ nínú kò ní padà bí bàjẹ́. kàkà kó bàjẹ́ adẹ́ tún máa wà fásitì. andos ọkọ̀ princess. Adéọlá ọkọ̀ Adéọlá Adéọlá ọkọ̀ Adéọlá ó gba ìjù lọ́dọ̀ mi bàbá olóye. èèyàn Bùsọ́lá ọ̀kẹ́ ẹlẹ́yẹlé máa ní. èèyàn àbáṣà tó ń bẹ nílùú London ní. ìdùnnú tó wọlé tọ̀ ẹ̀ kó máa bá ẹ̀ gbé dandan. èèyàn tọ́lá ní serious lọ́mọ. déjà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló ń jẹ́. lọ́wọ́ ìtọ́mọ́tọ́lá ní mi serious ló ń jẹ́ o. أعوذ بكلمة الله من شر ما خلق بسم الله الرحمن الرحيم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج حي من الميت وتخرج ميتا من الحي وَتَرْزُقُ مَنْ تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ. Ọlọ́run bá àlékè ọlá ó sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kó wí pé Ọlọ́run olùkápá ìjọba ìrẹ ni ó máa ń fi ìjọba fún ẹni tí ó bá fẹ́, ìrẹ ni ó sì máa ń gba ìjọba kúrò lọ́wọ́ ẹni tí ó bá fẹ́, ìrẹ ni ó ń fún ẹni tí ó bá fẹ́ níyì, ìrẹ ni ó sì ń yẹpẹrẹ ẹni tí ó bá fẹ́. Lọ́wọ́ rẹ ni gbogbo rere wà, ìrẹ ni alágbára lórí gbogbo nǹkan. تولج الليل في النهار وتولج النهار في الليل. ìrẹ ni ó mú òru wọ inú ọ̀sán, ìrẹ ni ó mú ọ̀sán wọ inú òru. وتخرج حي من الميت وتخرج ميتا من الحي. ìrẹ ni ó mú ààyè jáde láti inú òkú, ìrẹ ni ó mú òkú jáde láti inú ààyè. وترزق من تشاء بغير حساب. ìrẹ ni ó ń pèsè fún ẹni tí ó bá fẹ́ láì níṣirò. inú Al-Quran Suratul Imran sura 3 ẹsẹ̀ 26 títí dé ẹsẹ̀ 27. Olúwa ló ní ilẹ̀ àti gbogbo ohun tó wà nínú rẹ̀. Òun ló ní ayé àti gbogbo àwọn tí wọ́n ń gbénú rẹ̀.
nítorí pé òun ló fi ìpìlẹ̀ rẹ̀ sọlẹ̀ lórí òkun, ó sì gbé e kalẹ̀ lórí ìṣàn omi. Ta ló lè gun orí òkè lọ? Ta ló lè gun orí òkè Olúwa lọ? Ta ló sì lè dúró nínú ibi mímọ́ rẹ̀? Ẹni tí ọwọ́ rẹ̀ mọ́, tí inú rẹ̀ sì funfun, tí kò gbẹ́kẹ̀lé òrìṣà lásánlásán, tí kò sì búra èké, òun ni yóò rí ìbùkún gbà lọ́dọ̀ Olúwa, tí yóò sì rí ìdáláre gbà lọ́wọ́ Ọlọ́run olùgbàlà rẹ̀. Irú wọn ni àwọn tí wọ́n ń wá Olúwa, àní àwọn tí wọ́n ń wá ojú rere Ọlọ́run Jákọ́bù. Ẹ ṣí sílẹ̀ gbayàwó, ẹ̀yin ilẹ̀kùn. Ẹ wà ní ṣíṣí sílẹ̀, ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Kí ọba ògo lè wọlé. Ta ni ọba ògo yìí? Olúwa tó nípá, tí ó sì ní agbára. Olúwa tí ó ní agbára lórí ogun. Ẹ ṣí sílẹ̀ gbayàwó, ẹ̀yin ilẹ̀kùn. Ẹ wà ní ṣíṣí sílẹ̀, ẹ̀yin ilẹ̀kùn ayérayé, kí ọba ògo lè wọlé. Ta ni ọba ògo yìí? Olúwa àwọn ọmọ ogun, òun ni ọba ògo náà. Orin Dávídì, orí 24, láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 10. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò alárin, ètò ẹgbéyẹ̀wò náà ni ẹ̀ ń tẹ́tí gbọ́. Ẹ jẹ́ ká dókè lọ́hùn pẹ̀lú orin àti ìyìn. Ìwọ ni mo wá gbéga, ìwọ ni mo wá fi fún. Ọlọ́run mi tó ń gbé níbi gíga, ìwọ ni mo wá gbéga. Dúpẹ́ oore rẹ̀ o, mélòó ṣàìdúpẹ́ oore rẹ̀ o. Èmi á dúpẹ́ oore rẹ̀ o, mélòó ṣàìdúpẹ́ oore rẹ̀ o. Ọlọ́run dáadáa lọ́lọ́run mi, Ọlọ́run dáadáa lọ́lọ́run mi, ó ń ṣe mí dáadáa, ó ń wà dáadáa sí Ọlọ́run dáadáa lọ́lọ́run mi. Èmi á dúpẹ́ oore rẹ̀ o, máa gbé gbọ́ pé èmi á dúpẹ́ oore rẹ̀ o, oore tó ṣe fún mi. Èlé ṣàì dúpẹ́ oore rẹ̀ o, èlé ṣàì dúpẹ́ oore rẹ̀ o, bàbá. Ìwọ ni mo wá gbéga, Ìwọ ni mo wá fi yìn fún. Ọlọ́run mi tó ń gbé níbi gíga, ìwọ ni mo wá gbéga. Ẹ káàsán, ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín, ètò ẹgbéyẹ̀wò tẹ́tí ń retí. Òun náà ló gbòde báyìí lórí afẹ́fẹ́, lórí ìkànnì wa aláràgbà yìí dá GNC Radio, Distinct Radio, ẹ̀yẹ méjì báyìí, wọ́n ní kí n jáṣá. Ẹ káàbọ̀, ìbà Ọlọ́run, ìbà Adẹ́dàá, ìbà Ṣẹ̀dá, ìbà ọba tó ní agbára lórí ohun gbogbo, ọba tó jásí pé òun náà ni èmi ní, òun lọ́ba àná, òun lọ́ba ìní, òun náà ni ọba gbogbo gbà, òun náà ni a fìyìn fún, òun la fọpẹ́ fún. Gbogbo ọpẹ́, gbogbo ìyìn tiẹ̀ náà ni ọ̀dọ̀ ẹ̀ náà ló parí sí, òun náà la dúpẹ́ fún. Adúpẹ́ lílọ bíbọ̀ wa, adúpẹ́ wòye ọ̀sẹ̀ tó kọjá náà ni à ń dágbére lórí ètò yìí pé tó a tún máa pàdé
gbogbo ṣe ń jẹ́ tó ọlọ́run àwa tó wá pàdé lọ́jọ́ tèní wọn ò fẹ́ nìkankan wá wọn ò fi wá ṣe àwátì ẹ rí i pé èèyàn náà ó tọpẹ́ nínú ọ̀rọ̀ èmi àti yín ẹ jẹ́ kí a máa dúpẹ́ gbogbo àyíká wà mò ń bọ̀ mí tìde. ọba ìyanu. ẹ ṣé Olúwarun o. ẹ ṣé ọlọ́run ayọ̀ ọba tó ṣẹkún ayé mi dẹ̀rín. ẹ má ṣé Olúwarun o. ẹ ṣé ọlọ́run ìyanu. mo wo bí mo ṣe bẹ̀rẹ̀ mo wo bí tí mo bá dé mo dúpẹ́ ibi tí mo ṣì ń lọ. ẹ ṣé alágbára tí ọba ìyanu. bẹ̀rẹ̀ àná àdúpẹ́ ibi tá a ti bẹ̀rẹ̀ àdúpẹ́ ibi tá a bá dé lọ́jọ́ tèní a sì dúpẹ́ ibi tẹ́ ń mú wa rè. máa fi ọpẹ́ fún Olúwa torí tó ṣe torí tí àánú rẹ̀ dúró láéláé. máa kọrin sí orúkọ rẹ̀ torí tó ṣe torí tí àánú rẹ̀ dúró láéláé. ọwọ́ àwòwò Elédùmarè ọba aláṣẹ ọ̀run mọ́ òṣèbà rẹ̀. ìwọ lọba tí ò jẹ́ kára yóò fẹ́ gbá fún mi lóúnjẹ jẹ. ọba tẹ́nìkan òdìbò yan kó tó jókòó lórí ìtẹ́. ọkọ̀ ṣoṣo àrùn káyé tó ràn àtòṣù wá forí ìbalẹ̀ fún. ẹ̀bùn adé ọba rẹ̀ wá iṣẹ́ lọ́ba àwọn ọba. ṣèbí wọ ni balógun ńlá ìrànlọ́wọ́ aláìlẹ́nìyàn ọba ìyanu tó bá mi wá solution sọ̀rọ̀ ayé mi. impossibility táyé ń wẹ sọ́dọ̀ tó possible fún mi. Father, I worship you, Lord. tó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa náà ni àkókò tuntun tá a fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí kò tí ì fẹ́ mọ́ a lára tó dá sí pé aago 4 náà ni ọ̀pọ̀lọpọ̀ ti fọkàn sí tó jẹ́ sí aago 4 ìyẹn central aago 5 ní eastern àmọ́ díẹ̀ báyìí èmi gan ti wà lórí ìkàlẹ̀ láti aago 3 àmọ́ ẹ̀rí ẹ̀yin ara Facebook wàhálà kíní Facebook yìí fẹ́ pọ̀ ó dà pé tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ tó akọ̀jùmọ́ rédíò àmọ́ a fi àǹfààní yìí a fi lẹ̀ lọ́jọ́ tèdè gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ràn láti máa gbọ́ wa lórí Facebook àyàbá ní Facebook ẹ jọ̀ọ́ ohun tó ta fẹ́ jù látọ̀dọ̀ yín tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ darapọ̀ mọ́ wa òun náà ni kí ẹ bọ́ sí orí ẹ̀rọ yín kẹ́ download app wa a ní app ó wà lórí Android ó wà lórí BlackBerry ó dẹ̀ wà lórí àti ẹ bá ń lo iOS tàmọ̀ sí Apple ọ̀fẹ́ ló kú bá dé kò bá nǹkan kan dé ọ̀fẹ́ ni lọ́fẹ̀ẹ́ òun náà ni a pín inú ẹ̀ kẹ́ wá fi ọ̀fẹ́ kẹ́ wá fìfẹ́ bá a ṣe fi ọ̀fẹ́ tá a ṣe pín kẹ́yìn náà fìfẹ́ kẹ́ bá a lò ẹ bá download ẹ̀ kẹ́ máa gbọ́ wa lórí app wa ẹ rí yàtọ̀ ẹ̀ láàrin Facebook àti app wa ẹ rí pé yàtọ̀ wà ń bẹ kì í ṣe díẹ̀ àmọ́ gbogbo ẹ̀ jùlọ ẹ jẹ́ tẹ́ bá ń wojú ràn yín lójú Facebook ẹ rí àwòrán arákùnrin kan tó di fóònù mú ẹ rí gbogbo ọ̀nà tẹ́ bá mú fóònù yín gan ẹ rí barcode tó wà ń bẹ tẹ́ bá scan ẹ̀ lọ́wọ́kan ó máa download sí orí fóònù yín á download ẹ̀yẹn kàn mú fóònù yín kẹ́ mú fóònù kámẹ́rà fóònù yín kẹ́ fi ya barcode tó wà ń bẹ èyíkéyìí tẹ́ bá ń lò bó jẹ́ Android bó jẹ́ Apple ẹ rí pé a download sí ọ̀dọ̀ yín àmọ́ tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ wàhálà yìí bí ò bá fún wa ń wàhálà o a máa broadcast lórí Facebook àmọ́ àìmọye ìpèníjà náà ni à ń dojúkọ lórí Facebook torí pé àwọn orin tá a bá lò lórí ìkànnì wa ń bí báyìí ẹ̀rí bí àwọn tí wọ́n fún wa ní ìwé láti máa broadcast ẹ̀rí royalty gbogbo àwọn music tá à ń play yìí àwọn cover àmọ́ Facebook kò cover wa tó já sí pé àìmọ̀ ìgbàlá ṣètò tó wọ́n á mute ètò wa tó já sí pé tẹ́ bá padà lọ síbẹ̀ ẹ̀ ní àǹfààní láti gbọ́ mọ́ Ọlọ́run jẹ́ kí èmi àti yín ká ṣiṣẹ́ sí àgbọ̀n tó já sí pé tó bí wọ́n bá ń pọn mi sínú basket bó ṣe rí náà ni ẹ̀ kí wọ́n láǹfààní pé a broadcast ń bẹ̀ táwọn èèyàn ò lè padà kan lọ gbọ́ ètò náà mo á fi àsìkò yìí mo á fi ń bẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ wà lórí ẹ̀rọ Facebook rédíò ni distinct ẹ rí pé rédíò ni ohun tá a fi distinct náà nìyẹn ẹ jẹ́ àṣàwárí app wa lórí àwọn ẹ̀rọ tí a bá ní ẹ jẹ́ àṣàwárí ẹ̀ kẹ́ máa gbọ́ wa ní ìgbàkúgbà lóòrèkóòrè ní kí ẹ máa gbọ́ wa ẹ má jìnnà sí wa ní àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan tẹ́lẹ̀ máa gbọ́n àmọ́ síbẹ̀ abala táwa yìí abala ọpẹ́ àtìyìn torí pé abala tó wà lórí ètò yìí òun lọ bí abala 5 àkọ́kọ́ tá a bá wọlé náà ni pé a fi ọpẹ́ àtìyìn a fi fún Ọlọ́run bá tó já sí pé oúnjẹ rẹ̀ ní kò sọ méjì tó fẹ́ látọ̀dọ̀ èmi àti ẹ tó ju pé ká máa dúpẹ́ gbogbo àyè tàbá wà ká máa dúpẹ́ torí pé lílọ bíbọ̀ wa kì í ṣe mímọ̀ ṣe wà ibi tá a mọ̀ráṣọ́ ń ṣọ wá ń bẹ̀ ibi tá a mọ̀ráṣọ́
ó sì ṣọ̀wọ́n bẹ́ẹ̀ kí ló wá dé tèmi àti ẹ̀ tá a wá mọ́ oore tọ́lọ́run ṣe fún wa ṣe owó tí ò tí tó ní ṣé nǹkan kan tó ń béèrè tí ò tí tó ní ní sùúrù tó bá bó pẹ́ bóyá gbogbo tá à ń fẹ́ yóò padà tẹ̀ wá lọ́wọ́ torí pé oore tọ́lọ́run ṣe fún wa oore tí ò lóǹkà ní oore tí ò lóǹkà ní lọ́lọ́run sọ nínú àyè kan nínú Kùránì àwa mùsùlùmí náà ni pé tó mélòó lẹ fẹ́ kà nínú ìyẹn Adépèlé mélòó lẹ fẹ́ kà nínú oore tèmi Ọlọ́run tí mo ṣe fún yín kò lóǹkà wa in tahudu ni mata láì látòkùsùà tó já sí pé oore Ọlọ́run ní ìmọ̀ rẹ̀ ó pọ̀ lọ sùwà blessings ẹ̀ ó pọ̀ mélòó ṣé gbàtà bá sùn ta dọ̀lẹ́ tó tí ò ságbára mọ́ la fẹ́ kà ní àbí à ń lọ lọ́nà ni àmọ́ drive ni ẹni tí ò mọ́ drive ẹlòmíì báyìí ó kàn ra ń bá tiẹ̀ lọ jẹ́jẹ́ ẹ̀rí bí ẹni tí tiẹ̀ ti jóná kò ní kóná mọ́ tèmi àti yín ìṣọ́ Ọlọ́run àbọ̀ Ọlọ́run yóò máa wà pẹ̀lú wa níbi tá a máa ráṣọ́ níbi tá a máa ráṣọ́ àti ẹbí wa àti ara wa òun náà ní ìṣọ́ Ọlọ́run yóò máa wà pẹ̀lú wa mò ń bọ̀ mi tí ì débi ṣe sọ. Bìdà tó sọ bí dire agbára bí ara èyí tí mo lè fi pàṣẹ bàbá sagbára kalẹ̀ kó wá ró mi lágbára bàbá Olúwa wá ró mi lágbára ọmọ Ọlọ́run sọ̀kalẹ̀ wá ró mi lágbára. Agbára tó wọlé ikú ẹgbẹ́ wọ mí o bàbá mo fi ẹgbẹ́ra rẹ Ọlọ́run wá ayérayé ó jìrà sàròfà wá fún mi lágbára ọ̀tún ọba agbára wa kémi lè máa gbóhùn rẹ mo fẹ́ máa gbóhùn rẹ Ọlọ́run wá ayérayé. ó ṣé ọ̀rẹ́ mi Dáre Melody òun náà ni ó fún wa lórí ọpẹ́ yẹn wọ́n ní ẹnìkan kì í jẹ́ kílẹ̀ fẹ́ Abdulwasiu Giwa ẹ̀yin náà ẹ bá a dá sí níbi tó dé yìí kẹ́ bá a roko tọ̀dọ̀ àwọn mùsùlùmí. Allahumma salli ala Sayyidina Muhammad wa ya Rabbi salli ala Sayyidina Muhammad. Allahumma salli ala Sayyidina Muhammad wa ya Rabbi salli ala Sayyidina Muhammad. Allahumma salli ala Sayyidina Muhammad wa ya Rabbi salli ala àlóyá wá sí mòdé mo fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀bùn lórin mòdé mo fẹ́ máa pèdè Ọlọ́run ṣọ́ mi níbi ọ̀rọ̀ ẹnu torí ọ̀rọ̀ lẹ́nìkan sọ tí wọ́n ní kí wọ́n lọ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ lẹ́nìkan tún sọ tí wọ́n ní kí wọ́n lọ fìyẹn jọba ohun gbogbo lọ́wọ́ orí ẹ̀yin èèyàn ẹ sọ pé kó rí mi má ta kò mi ọkùnrin ẹ sọ pé kó rí mi má ta kò mí o obìnrin ẹ sọ pé kó rí mi má ta kò mí àánú Ọlọ́run kó jẹ́ tí tèmi o ìkẹ́ Ọlọ́run kó jẹ́ tí tèmi mo kí ọ̀bọ lọ́lá tí tún gbòṣì lọ́wọ́ ẹni ìfọlátàní lọ́rẹ́ adáni apani amúni atúni ọ̀kan ṣoṣo àràbà tí ń jẹ́ mi ní mi ní tí n bá sọ pé a lè wí lè ṣe é a lè ṣe lè wí alápánlá tó sùnlé ayéró tí n bá sọ pé bí bàbá àgbà bàbá tójú bàbá ayé gbòǹgbò lọ tí n bá sọ pé dín dání dàmọ́lá gbèrú ọlá dáadé tójú gbogbo adé gbòǹgbò lọ tí n bá sọ pé elé tí n gbàrò yé tí n gbọ́ gbogbo táyé ń wí tí n bá sọ pé ẹrù jẹjẹ ẹlẹ́bùrú ìkẹ́ tí n kẹ́ni káyà ẹni tí n bá sọ pé fẹ́nifẹ́ni fara tì mí má jayà lóló tí n bá sọ pé gàgà gúgú ọlá gàgà gúgú nínú ọ̀run tí n bá sọ pé gbanigbani gbìmùgbìmù tí ń gbé nínú àgbàlá yìí ìyanu ẹ̀ pariwo tàbá.
Fàlùbáríkà sí ọlọ́run mi fàlùbáríkà sí. Fàlùbáríkà sí ọlọ́run mi fàlùbáríkà sí. Gbogbo iṣẹ́ tí mo bá ṣe láyé mi fàlùbáríkà sí. Fàlùbáríkà sí ọlọ́run mi fàlùbáríkà sí. ohun tí gbogbo akókó nídìí náà nìyẹn nídìí nǹkan méjì gbogbo wàhálà làálàá kókó sọ́tún sósì kò sọ méjì tèmi àti ẹ nídìí ìbùkún òun náà ni I need blessing àwọn lárúbá pè ní àlùbáríkà ohun tèmi àti ẹ ta ní ìjìjù náà nìyẹn ká ṣiṣẹ́ bí ẹni máa kú ìyẹn ò máa dọ́là àfikọ́ lọ́hùn kó fi èrè sí iṣẹ́ mi àti rẹ kó fi ìbùkún sí bẹ́ẹ̀ ni mo kí wa ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò wa mo kí wa ní ìyọ̀rùn ní ìwọ̀rùn ní gúúsù ní àríwá gbogbo bí ta bá fi kalẹ̀ sí ohun tójú ọjọ́ bá sọ ń bẹ́ẹ̀ náà ni mo fi kí yín ẹ kú dédé wòyí náà ni a máa kíra wa àbí torí pé bí bá kí yín pé ẹ káàsán ó ṣeé ṣe kó já sí pé alẹ́ ló bọ́ lọ́dọ̀ yín tí bá kí yín ní ẹ̀ka alẹ́ ó ṣeé ṣe kó já sí pé àwọn tèmi ní Japan ní Malaysia ní South Korea ó ṣeé ṣe kó já sí pé òwúrọ̀ Monday ló ká wọn mọ́ ohun tójú ọjọ́ bá sọ lọ́dọ̀ yín òun náà mo fi kí gbogbo wa kọ́lọ́n kó fi àlùbáríkà sí iṣẹ́ kó wa gbogbo làálàá kó wa sẹ́ẹ̀ kó máa jò já sásán tàbá tí ń fà á kó o máa tó tàbá tí ń lò kó máa dún fún wa. mo kí wa báwọn ní ìsinmi ẹ̀yin tí ìsinmi ti dágbére lọ́dọ̀ yín báwọn ní ìsinmi ń ṣe lọ ṣe gbogbo ẹ̀ ṣódùn yùgbàyùgbà mo kí wa ẹ káàbọ̀. ìsinmi kan náà ni ẹ̀dá máa lò tí ò ní lò míì mọ́ èyí tá a lò yìí ọlọ́run máa fi eléyìí máa fi ṣe àrímọ́ fún wa ọ̀pọ̀lọpọ̀ ìsinmi òun náà ní ká lò lórí ilẹ̀ ayé. كم من بلاء قد ذهبت به عني ولولاك لم أكن ولم أقم عني ولولاك لم أكن ولم أقم فكم وكم من أمور لست زرا نجيتني من بلاء كم وكم وكم نجيتني من بلاء كم وكم وكم. bẹ́ẹ̀ ni ó kù ìṣẹ́jú kan tá kúrò lábala yìí abala ọpẹ́ àti ìyìn náà ni a ṣe wà ibi tá a ti ń gbọ́ song of praise lóríṣiríṣi mọ́ṣáláṣí àsàlátù tiwa rèé chọ́ọ̀chì tiwa rèé lórí ẹgbẹ́ yẹn o tá a ti máa pàdé méjì lọ́kan. àánú rẹ láyé mi ò mo dúpẹ́ orí kòkó rẹ láyé. ẹ wò pé miss church lẹ́nìí òtútù yìí ó ta súẹ́súẹ́ ó tutù gan kò kúkú síbi tọ́lọ́run wò sí bó ṣe wà mọ́ṣáláṣí tó wà ní church bẹ́ẹ̀ náà ló wà nù yàrá wa ọkàn wa òun gangan náà ni. olúwa bisimilayi ọlọ́run bàbá ará àmọ́ni ọ̀gá àgbà ará yìí. Alhaji Mayowa Isiaq Yakub. arúgbó ọjọ́ àdàgbà mọ́kù afẹ́fẹ́ ọ̀la tó kárí ayé ara mẹ́ta la kọ́kọ́ dá anabi muhammadu ni yamandu katala ń ṣẹ̀dá kò sẹ́ni ta lè fi wó olúwa ojúbà àti yọ ọjọ́ ó ṣe bá àti wọ̀ oòrùn oko nílé mo ká àlejò ògbéjì fọmọ aráyé Máyọ̀wá múráyé musa ẹ má ṣe jọ́bẹ̀ mi ò jóná ìgbà tọ́lá mi wà bẹ̀rẹ̀ má sọ̀rọ̀ mi bẹ̀rẹ̀ níyàwó bẹ̀rẹ̀ kú. àdúrà gidi ni o tẹ bá gbọ́ kẹsà mi. láyọ̀ fọ́rọ̀ mi ṣe ìyanu. tó àwọn kan wà tó já pé tó ìgbà tí àdúrà wọn bá gbà tán báyìí gbogbo àdúrà tó ń tẹra mọ́ yìí tó ń jọsẹ̀ mọ́lẹ̀ tán torí fẹ́ẹ́ lè bọ́ lára yìí. ìgbà tó bá máa gbà báyìí ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà míì wọ́n lè má sí láyé mọ́. Ọlọ́run má jẹ́ kí àdúrà èmi àti ẹ kó gbà lẹ́yìn wa kó gbà lójú wa kó tún gbà lẹ́yìn wa là ń tọrọ. òdòdó láàsì dáná kun sàtì alẹ́ ní bá ń dúpẹ́ ó ní yóò gbà lékún oore ọwọ́ àdúrà àti. kókó bẹ́ẹ̀ náà nìyẹn ẹ̀rí bí káfí àwọn kan láwọn fẹ́ gba 71 ṣe 77 days of prayer ni tó o dá mi ní ò dá o mi ò ní ò dá ẹ má ṣì mí gbọ́n àti 77 days àti 80 days àti 90 days dúpẹ́ orí tó ṣe. ohun tó jájú náà ni pé tó ṣọlọ́run wá rorò tó bẹ́ẹ̀ náà ni. bí mo bá lẹ́gbẹ̀ẹ́. ọlọ́run ò rorò tó bẹ́ẹ̀ tó bá lọ tó bá bọ̀ tó ṣe tó hallelujah ló lè ṣe tó ṣe tó lọ tó bọ̀ tó ṣe alihamdulilayi. èyí
èyí tó tọ́ tó ń jáde tó sọ fún ọlọ́run pé tó èmi rè ọ̀lẹ ni mí o tawakkala ala Allahi wala hawla wala quwwata illa billah. lójú mo jupá mo jù sẹ́ ọ ọ̀lẹ ni mí o, mi lágbára mi lọ́gbọ́n mi létí kankan. mo dúpẹ́ tí ò gbé mi lọ ìgbà tí ayọ̀ mi. mo wá bá ọlọ́run dúró, mo bá ọlọ́run ṣe déédéé, mo táwà kálítù. bóyá lọ́nà ìgbà tọ́lá mi wà bẹ̀. tó sọ bẹ́ẹ̀ tó fi gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́. abẹ́rẹ́ ọlọ́run òróró tó bẹ́ẹ̀ táwa ní à ń ṣe prayer 80 days. ẹ má ṣì mí gbọ́, kò sóhun tó burú bẹ́ẹ̀, táyé bá wà ẹ jẹ́ ká ṣe. àmọ́ síbẹ̀síbẹ̀ mo pọ̀ ọlọ́run tèmi nígbàgbọ́ tèmi ń sìn kò òróró tó bẹ́ẹ̀. etí ẹ̀ ò dé ó tiẹ̀ sọ láyè kan ni pé ó ṣeé ṣe kó máa béèrè pé ń bo lọ́lọ́run wà á ṣe sọ́mọ̀ kínní ni, ṣé kejì ni, ṣé kẹta ni, àbí kẹrin àbí karùn-ún títí dé ìkeje ni, ìbò ló wà àbínú ilẹ̀ ló wà ní, ìbò ló fara pamọ́ sí. ọlọ́run bá tó já sí pé òun ló pamọ́ ju gbogbo ohun tó pamọ́ lọ, òun náà ló fojú hàn báyìí ju gbogbo ohun tó fojú hàn lọ. àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn kan máa wá bí ohun tó sọnù ni. ọlọ́run ní òun sọnù rárá. ìwọ tó ń gbọ́n mi ọlọ́run súnmọ́ ẹ pẹ́kípẹ́kí, ọlọ́run súnmọ́ wa ju iṣan ọrùn wa lọ. kí ló wá dé tó wá ń wá káàkiri ó wà nù yàrá rẹ. ìwọ kúnlẹ̀ síbẹ̀ kò bẹ̀rẹ̀ sí ń gbàdúrà, gbà ní kíkan kó máa làágùn. olúwa èyí tó ti là máa ṣe jẹ́ ó jẹ́. nígbà tí ìṣòro kan Jésù Kristi, kí làwọn náà ṣe ń jọ náà, wọ́n tẹ̀síwájú, wọ́n bẹ̀rẹ̀ sí ń gbàdúrà ní kíkan, níṣẹ́ náà làágùn náà ṣẹ́gun. àwọn tó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ náà ni ìdúpẹ́ náà ni ká máa dúpẹ́. ohun tá a fi máa ń bèrè tó wa lọ́jọ́jọ́ Sunday náà ni pé ìdúpẹ́ ó ṣe pàtàkì ìfẹ́ni tó bá mọ̀ ọ́. bó bá máa ẹlòmíràn ní ohun màdúrà gbà ó ní láti màdúrà gbà. ẹlòmíì wà articulate ó màdúrà gbà ó bá bẹ̀rẹ̀ àdúrà báyìí ẹni àdúrà ló dùn gbọ́ létí tó. àdúrà tí wọ́n gbà láti bẹ̀rẹ̀ dópin tí ò sí ìdúpẹ́ ń bẹ̀, àdúrà lásán ni. àdúrà tí wọ́n gbà láti bẹ̀rẹ̀ dópin tí ò yẹpẹrẹ ara èèyàn bẹ́ẹ̀, àdúrà lásán ni. kò láti kọ́kọ́ yẹpẹrẹ ara rẹ̀, kò tọrọ àforíjì torí pé perfect, kò wá ń tọrọ àforíjì lára imperfections ẹ. ìjọba wa ṣe yẹn tán kó wọ́n máa dúpẹ́ èyí tó ti ṣe fún ẹ, èyí tó wá kù tí ò tí ì tẹ̀ lọ́wọ́, ìwọ ṣe sùúrù lórí ẹ̀. yóò tẹ̀ lọ́wọ́ bó pẹ́ bóyá. ẹ̀yin oníṣẹ́ ìjọba. tàbáṣà ti ń bẹ ọlọ́run ẹ jẹ́ ká máa là ó. ọlọ́run ọba tó dá wa kò mọ̀ kankan sáìdá o. tó bá ń bẹ ọlọ́run tó kàn ń bẹ̀ tó lọ́ ń kọ́jú tó lọ́ ń bẹ̀ oríṣiríṣi oore ló wà lọ́dọ̀ ẹ̀. oore gbàjẹ́ ń sinmi wà lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run má ṣe oore gbàjẹ́ ń sinmi fèmí àti ẹ̀. ẹ ṣé gan ni alàgbà Máyọ̀wá Isiaq, a dúpẹ́ lọ́wọ́ yín. ẹ jẹ́ kí a gbọ́ ti kìrìsìtẹ́nì yìí náà ká fi ìwọ nìkan lògo yẹ tàbá bá fi kúrò ní abala yìí ó kù ìṣẹ́jú méjì. Right, you love this song? Back to the 60s. Ìwọ nìkan lógo yẹ. Ìwọ nìkan lógo yẹ. Mighty Father, the King of creation. Ìwọ nìkan lógo yẹ. nìkan lógo yẹ. Àtúbàjáyé o. Ìwọ nìkan lógo yẹ. You're the King of creation. Ìwọ nìkan lógo yẹ. Àbí ta lógo yẹ? Mo béèrè ni o. Ìwọ nìkan Lógo yẹ. Ìwọ nìkan lógo yẹ. Father, the King of creation. Ìwọ nìkan lógo yẹ. Bẹ́ẹ̀ ni ògo yẹ èèyàn méjì ọlọ́run bá kan ṣe náà ni. Kò pé méjì, kò pé mẹ́ta, kò pé mẹ́rin. Ohunkóhun tẹ bá pè é, ẹyọkan yìí náà ni. Òun nìkan ni. The King of creation. Ìwọ nìkan lógo yẹ.
ìwọ nìkan lógo yẹ. Mighty Father, King of creation, ìwọ nìkan lógo yẹ. ọmọ ìyá mi nínú kìrìsìtẹ́nì wọn fẹsẹ̀ rájò torí pé kò sẹ́ni tọ́pẹ́ yẹ ju Ọlọ́run ọba kan nìkan ṣoṣo náà ni ọpẹ́ yẹ. ọba tó já sí pé gbogbo ẹ̀dá ohun tó ń jẹ́dá ńlé ayé, ọba tó dẹ̀dá, àṣẹ̀dá ni, amọ̀ ẹ̀dá ni. òun náà ni ó jẹ́ èrè wa, òun lọ́ba tó já sí pé òun ni bẹ̀bẹ̀ títí ń bẹ kí gbogbo nǹkan tó máa bẹ̀, òun náà ni ó jèrè, òun ló máa padà jogún èmi àti ẹ̀. torí pé òun ló dá wa, òun náà ló máa padà kẹ́yìn. òun lọ́ba tó ṣáájú, òun náà ló kó àtó wá padà kárì láàsì. tó já sí pé nígbà tí èmi àti ẹ̀ ò bá sí mọ́, òun náà ni ó máa ṣẹ́kù. ẹ ṣé gan ni, ìwọ nìkan lógo yẹ. so bẹ́ẹ̀ ni ẹ ṣé ẹ jẹ́ kí a bọ́ sí ẹ̀ka ìpolówó díẹ̀. ká bọ́ sí ẹ̀ka ìpolówó, ká polówó bí nǹkan ṣe ń lọ, àbí ẹ jẹ́ kí a polówó ká wá ríbi tá à ń rè. èwo ló kàn báyìí, ẹ jẹ́ a gbọ́ ìpolówó hájì wa. لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. Ọlọ́run ọba àlékiọlá ó sọ nínú Al-Qur'ani mímọ́ nínú Suratu Al-Imran, ba'da a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. فيه آيات بينات مقام إبراهيم وما دخله كان أمينا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وما كفر فإن الله غني عن العالمين. ohun tí Ọlọ́run bá lékè sọ náà ni pé àmì tí ó yanjú ń bẹ nínú rẹ̀, òun ni ibùdúró Ibrahim. ẹnikẹ́ni tí ó bá wọnú rẹ̀ ti di ẹni ìfàyàbalẹ̀. ìrìn àjò lọ sí ilẹ̀ náà nítorí Ọlọ́run jẹ́ ọ̀ranyàn fún gbogbo ènìyàn tí ó bá ní agbára ìrìn àjò lọ síbẹ̀. ẹnikẹ́ni tí ó bá sì ṣe àìgbàgbọ́, dájú Ọlọ́run ti rọrùn ju gbogbo ẹ̀dá lọ. Ànábì tí ìkẹ́ àtọ́là náà sọ báyìí pé ẹnikẹ́ni tó bá láníyàn láti rìnrìn àjò lọ sí ilẹ̀ mímọ́ fún iṣẹ́ hajj kó yára rìnrìn àjò náà, nítorí pé àìsàn lè dé, agbára lè dínkù, bẹ́ẹ̀ sì ni àìní àti dídí dúkìá lè dé. nítorí náà intahudu ní matallahi la tusuha, mélòó la fẹ́ ká nínú ìkẹ́ Ọlọ́run ọba Allah. ẹ tètè yára pé Al-Muslimat International Travels fún àṣepé, àṣejèrè àti àṣeyọrí hajj ọdún yìí. wọ́n ti ṣe ètò ilé ìgbé ìrọ̀rùn ní Mọ́kà àti Mẹ̀dínà, ziyara ọ̀fẹ́, oúnjẹ tó dọ́ṣọ̀ àti àwọn ìtọ́jú tó péye fún àwọn alálàájì. àwọn àlùfáà akọ́ṣẹ́mọṣẹ́ tó mọ̀ nípa iṣẹ́ hajj ni wọ́n á ṣe atọ́nà fún gbogbo àwọn alálàájì tó bá bá wọn rìnrìn àjò. ẹ má dágunlá, ẹ tara ṣàṣà, ẹ pè Al-Muslimat International Travels lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 952-212-6527 tàbí kẹ́ pè 817-717-5685. Masalam. لبيك اللهم Distinct Furniture tó ti gbára mi wọ̀lú, iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ àgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún, tẹ̀sí ń wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín, ẹ má wulẹ̀ sòpò jìnnà. Distinct Furniture ní ẹ ká lọ. Online shopping wà ní Distinct Furniture. ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòye tí ń jàǹfààní fọ́nítọ̀ gbàlódé pẹ̀lú owó pọ́kú. lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527. Distinct Furniture, inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. lórí ètò ẹgbẹ́yẹ̀wò
kẹ́sì bá dùn ní ẹ máa pàdé ẹ má yí kúrò ẹ má gbé kúrò níbẹ̀ ẹ gbé yẹ̀wò lẹ́tọ̀ ńlá ètò akọ́nilọ́gbọ́n kọ́nilóye ẹ gbé yẹ̀wò pẹ̀lú kẹ́sì bá dùn. ẹ̀yin tèmi lamẹ́ríkà gbogbo yín mo kí lọ kòkó èmi àtòríṣe my name is Yoruba àtòríṣe. lọ́jọ́ sunday ẹgbẹ́ ẹ̀ wo ẹ máa ń gbọ́ lọ́jọ́ sunday ẹgbẹ́ ẹ̀ wo. ìlà ọmọ bá dùn fún gbóhùn sí afẹ́fẹ́ ẹ máa ń gbọ́ lọ́jọ́ sunday ẹgbẹ́ ẹ̀ wo. ètò tuntun ètò alárànbarà ẹgbẹ́ ẹ̀ wo ẹ máa ń gbọ́ lọ́jọ́ sunday ẹgbẹ́ ẹ̀ wo. ẹ máa gbọ́ wíríwírí lónìí o ẹ máa gbọ́ wíríwírí lónìí o ẹgbẹ́ ẹ̀ wo. ẹ̀yin tèmi orúkọ mi ni káyọ̀dé kìkì ẹ̀yin olólùfẹ́ mọ̀ sí ṣíṣẹ́ra tó ṣe dodo. ètò ní ẹgbẹ́yẹ̀wò ní kẹ́ máa gbọ́ ní gbogbo ọjọ́ sunday ọ̀ ṣe gbogbo àtẹ̀mí náà ti wà ń bí nǹkan tó ń gbọ́ ní ìjọba every sunday ní máa ń gbọ́ tó ilé ẹ̀ máa gbọ́. kẹ́sì bọ̀bọ̀ ẹgbẹ́yẹ̀wò ṣàlẹ̀ tó lọ́jọ́ sunday lákọ́ mẹ́rin ìrọ̀lẹ́ ó kẹ́sì bọ̀bọ̀ ẹgbẹ́yẹ̀wò ṣàlẹ̀ tó àwọn star láti nàìjà ó láti ní kébé ẹ máa láǹfààní ó láti bá wọn sọ̀rọ̀ ó láti bọ̀ ẹnu wọn kẹ́sì bọ̀bọ̀ ló ń délé ìfilẹ̀ lọ́jọ́ sunday ó fi sunday ẹjọ́ ẹ máa yí kúrò lágọ́ mẹ́rin ìrọ̀lẹ́ ṣáà ni àní lágọ́ mẹ́rin ìrọ̀lẹ́ kẹ́sì bọ̀bọ̀ lágọ́ mẹ́rin ìrọ̀lẹ́ ṣáà ni. ká mọ̀ padà sórí ètò ètò yín ètò ìgbéyàwó náà ní ẹ̀sìn gbọ́n abala tó kàn náà ní abala ìròyìn a ṣe ní ṣókíṣókí torí pé ibi tá a fẹ́ yà lénìí wọ́n bá wákàtí méjì péré náà ló kù báyìí tá a fi máa tàtà pèsè lórí ètò tèní. ẹ wá nǹkan fìdílé kẹfìdílé nǹkan ọ̀nà tó pọ̀ náà ni ẹ lè fi máa gbọ́ àbíṣekà fún yín lákọ̀ọ́kọ́ òun náà ni ọ̀nà kan náà ni wẹ́bsáìtì wa ẹ lọ sí wẹ́bsáìtì wa lórí ẹ̀rọ ayélujára alátagbà wa náà ni www.distinctradio.com. lẹ́ẹ̀kan sí www.distinctradio.com. ẹ gbà sí akọ́mọ̀wá sọ́dọ̀ yín. bó lè jẹ́ lórí ọ̀nà ló kan yín mọ́ ní ẹ wà ní dátà púpọ̀ láti download app àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ ní unlimited call. ohun tí ẹ ṣe fún wa. òun náà ni ẹ lè pe nọ́mbà yìí 641-793-0175. a ní àǹfààní láti pe nọ́mbà náà. tó bá já sí pé ó fẹ́ máa jáwó yín wọ́n ló ń jáwó lórí T-Mobile àti Metro PCS nọ́mbà tẹ̀tú lè fi máa gbọ́ aláàtàwà lamẹ́ríkà tà ní North America òun náà ni 712-775-9167 lẹ́ẹ̀kan sí 712-775-9167 òun náà ni nọ́mbà tẹ́ fi máa gbọ́ wa. mo rí pé ọ̀pọ̀lọpọ̀ náà ló ń gbọ́ wa náà pàápàá jùlọ nílẹ̀ Nàìjíríà táwọn náà mo mọ̀ pé a máa káwọn lára ń gbà míì tán a fẹ́ dá sí tó àmọ́ international calling náà ni mo nígbàgbọ́ pé tó ohun tó dífá fún pé ẹ lè ní dátà láti máa fi gbọ́ wa mo mọ̀ pé ẹ lè fi dátà yẹn náà ẹ lè fi ṣe WhatsApp call àti wá ṣe ẹ̀rọ tuntun fún yín tó já sí pé ẹ̀rọ tẹ́ fi máa pè sí WhatsApp number wa tẹ́ máa pè sí náà ni 682-583-6410. lẹ́ẹ̀kan sí ó ṣe ṣe kí yánu pé tí bá yánu pé nọ́mbà náà ni 682-583-6410
ẹ add +1 sí tẹ́ bá fẹ́ pè wá 682-583-6410 ẹ tẹ́ wà lórí Facebook ẹ ní àǹfààní láti máa rí bí ṣe sọ ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́ kí a fìdílé nǹkan kàkà àwọn ìròyìn tó yọ sí wa lójú ìwé ìròyìn ti ọ̀sẹ̀ yìí. So àkọ́kọ́ ròyìn tó tẹ̀ mí lọ́wọ́ nínú ìwé ìròyìn tilẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bó ṣe ṣe yọ ní ọjọ́ ìní ọjọ́ Sunday náà ni pé a gbọ́ pé àwọn èèyàn bíi méje ó fẹ́ tó bíi méje báyìí tó wọ́n ṣe ń ka yòókù àwọn èèyàn tó fara pa àtàwọn tí ó la tẹ̀mí lọ níbi ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ òun náà ni ọkọ̀ agbéporin tàmọ̀ sí petrol laden tanker kan ṣàdédé ló máa ṣubú yàkàtà ní agbègbè kan tàmọ̀ sí Anambia roundabout tó wà ní Akwa náà ní ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní àṣálẹ̀ sátidé náà ní ìṣẹ̀lẹ̀ tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ dúkìá náà ni ó ti pàdánù ọ̀gọ̀rọ̀ ẹ̀mí náà ni ó ti bá lọ àìmọye èèyàn náà ló fara pa tó ọlọ́ a máa fi ṣọ́ ẹ̀ a máa fi ààbò rẹ̀ a máa fi ṣọ́ wa. a kúrò níbẹ̀ ohun tó kàn náà ni pé àwọn ẹgbẹ́ òṣèlú All Progressive Congress ẹ ti máa rí nínú ìròyìn ẹ rí ìgbálẹ̀ kan ìgbálẹ̀ ó tóbi ó dàbí ilé alájà mẹ́fà tí wọ́n gbé sẹ́nu ọ̀nà bí wọ́n bá fẹ́ ẹ̀bá ọ̀nà àti wọ ìlú Àbújá níbi tí bí tó bí géètì báyìí tó wà láti wọ̀ ìlú Àbújá ibẹ̀ náà wọ́n gbé ìgbálẹ̀ ńlá rápàtì yìí tán gbé sí àwọn ẹgbẹ́ òṣèlú All Progressive Congress wọ́n láwọn mọ̀ pẹ́ o àwọn ò mọ̀ bí ìgbálẹ̀ ṣe débẹ̀ ni pé kì í ṣe àtọ̀dọ̀ wọn àwọn náà kàn ṣàdédé náà ni àwọn rí ìgbálẹ̀ làwọn rí ìgbálẹ̀ ní àbáwọlé ìlú Àbújá wọ́n ní gbogbo èyí tí ẹgbẹ́ alátakò tamọ̀ sí APC gbogbo èyí tó ń sọ yẹn wọ́n ní àṣẹ ni kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ rárá. bẹ́ẹ̀ ni àwọn ẹgbẹ́ All Progressive Congress wọ́n sì mẹ́nu bọ̀rọ̀ ohun tí wọ́n tó sọ náà ní níbi ìkéde ìbò tó wáyé lánàá ní ìpínlẹ̀ Èkó òun náà ti ń sọ fún àwọn aráàlú gbogbo ẹ̀yin ará Èkó àti ẹ̀yin ọmọ Nàìjíríà gbogbo àwọn ọmọ Nàìjíríà náà ń bá wí ẹni tó jẹ́ alága gbogbo ẹgbẹ́ tàmọ̀ sí National Chairman ti All Progressive Congress APC ìyẹn Comrade Adams Oshiomhole náà ni wọ́n sọ lánàá Sátidé náà wọ́n á ké sí gbogbo ọmọ Nàìjíríà ní pé tó gbogbo ìkéde àti gbogbo promises tó ń wá láti ẹgbẹ́ People's Democratic Party tàmọ̀ sí PDP
irọ́ ni o irọ́ ni iṣẹ́ tí wọ́n pèsè fún yín fún ọdún mẹ́rìndínlógún ṣé òun náà ṣẹ̀fẹ̀ á pèsè fún yín ẹ má ṣe gbọ́ gbogbo àdéhùn alágbádá lásán ní òfúrufú fẹ́ tẹ̀yàn gíní kan sí nǹkan kan bẹ́ẹ̀ ẹ má ṣe tẹ̀lé ẹni tó sì lè di mímọ̀ náà ní lẹ́ẹ̀kan sí alága gbogbogbò national chairman All Progressive Congress Comrade Adams Oshiomhole náà sì lè di mímọ̀ lọ́jọ́ sátidé àná. àwọn àjọ gbogbo àwọn ìlú tó ń parapọ̀ tá a mọ̀ sí United Nations wọ́n máa ń ké sí gbogbo àwọn tọ́níkàn tọ́ní ìkànnà tọ́nífọ̀n tọ́ní ìkànnà náà ń ké sí pé tó ibi tó dé yìí ó níbi ìdìbò tó ń bọ̀ ní ọjọ́ sátidé tó ń bọ̀ yìí náà ní ìdìbò Nàìjíríà tá a fi yan ààrẹ àti àwọn aṣojúṣòfin tilẹ̀ Nàìjíríà ni pé ibi tó dé yìí ó kọ́ lọ́mọ kó fi ọ̀já kó fi fún ọmọ rẹ̀. wọ́n ní gbogbo à ń sọ̀rọ̀ bí ọ̀rọ̀ bí ọ̀tẹ̀ yẹn hate speech politics acrimony bitterness rancor mọ́ gbogbo ẹ̀ lóríṣiríṣi náà sọ lédè Gẹ̀ẹ́sì wọ́n ní gbogbo eléyìí ẹnkẹ́ tó bá dáwọ́lé. ní pé ohun tí ò tọ́ ni ẹ jẹ́ ká jìnnà sí ìwà jàgídíjàgbọ̀n ẹ jẹ́ ká jìnnà sí ẹni tó sílẹ̀ di mímọ̀ náà ni ẹni tó jẹ́ special representative aṣojú ti United Nations Secretary General ti head of the United Nations Office ti West Africa àti Sahel tamọ̀ sí UNOWAS ọ̀gbẹ́ni Mohammed Ibn Shabazz òun náà ló sílẹ̀ di mímọ̀ lọ́jọ́ sátidé nílùú Àbújá ní pé tó ẹ jẹ́ kí ìdìbò kò ń ṣe ohun tó já pé a máa yà dáyọ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a lọ yan ká lọ dìbò fún ẹni tọkàn wa bá yàn tá a sì mọ̀ pé yóò ṣe gbogbo ìlérí tán bá lé fún wa wọ́n múṣẹ oríyàn bẹ́ẹ̀ náà ló yẹ ká lọ dìbò fún. mo kúrò bẹ́ẹ̀ mo padà sọ́dọ̀ àwọn APC kí làwọn APC sọ torí pé àwọn náà fẹ́ gba gbogbo ìròyìn lánàá torí pé àwọn náà kéde ìbò káàkiri ohun tó ṣẹlẹ̀ náà ni ẹni tó jẹ́ aṣáájú gbogbogbò ti ẹgbẹ́ All Progressive Congress tamọ̀ sí national leader ìyẹn Alhaji Bola Ahmed Tinubu tamọ̀ sí aṣíwájú Jagaban náà wá fi ẹnu àtẹ náà fi lu igbákejì ẹni tó ń díje fún ipò ààrẹ ìyẹn lọ́tọ̀rọ̀ gáfárà náà fi ẹnu àtẹ náà fi lu igbákejì ẹni tó ń díje fún ipò ààrẹ lábẹ́ àsíá People's Democratic Party tamọ̀ sí PDP ọ̀gbẹ́ni Peter Obi wọ́n ní ẹ má ṣe gbogbo àpèsè iṣẹ́ kò sí iṣẹ́ ló àpèsè iṣẹ́ wọ́n ní irọ́ iṣẹ́ òun náà fẹ́ pèsè iṣẹ́ tó hàn rí pèsè ṣe iṣẹ́ àwọn à ń ra kọ̀ńténà à ń ṣìpù kọ̀ńténà wọlé à ń tajà ṣé ẹ̀ nà ń pè níṣẹ́ òní tó ẹ ti mọ̀ pé gbákejì yìí kò sọ méjì tó mọ̀ ẹkọ́nọ́mì tó mọ̀ ètò ọrọ̀ ajé tó mọ̀ náà ni ká máa ṣí kọ̀ǹténà ká ṣípẹ̀ láti ìlú China àbí láti ìlú Indian ká ṣí wọlú Nàìjíríà kò sọ̀rọ̀ nípa ohun tí àwọn ta lè máa ṣe nílẹ̀ Nàìjíríà láti máa gbé lọ sókèrè àmọ́ ohun tó máa ń mẹ́rùbà náà ni pé wọ́n ṣe fún lórúkọ Mr. China ni wọ́n ní ẹ má ṣe tẹ́tí gbọ́ torí pé gbogbo nǹkan tó ń sọ àṣé ni kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀. tí ọlọ́run máa fi ṣẹ́ ìṣọ́ wa tó bá kù díẹ̀ káàtó tó bá kù díẹ̀ báyìí yóò máa yọ wá ń bẹ̀ ẹni tó jẹ́ ìyàwó gómìnà ìpínlẹ̀ Kogi Amina Bello ìyàwó Yahya Bello òun àti àwọn tó já sí pé tó olùdámọ̀ràn mẹ́ta àbí àwọn akọ́dà mẹ́ta 3-8 tó jẹ́ ti ìpínlẹ̀ Kogi ọlọ́run ló máa yọ wọ́n ó kù díẹ̀ báyìí wọn bá bá jàǹbá ọkọ̀ wọn bá lọ wọ́n ní ìṣẹ̀lẹ̀ ṣàdédé náà ni mọ́tò wọn ló máa kọṣẹ́ ló máa daṣẹ́ sílẹ̀ ló bá kọlu ra wọn ló ṣẹlẹ̀ ní agbègbè kan tá a mọ̀ sí Ọbàjánà Kaba Road náà ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ní Ìsànlú ọlọ́run ló yọ arábìnrin yìí àti gbogbo àwọn ẹ̀mẹ̀wà tó tẹ̀lé ọlọ́run ló yọ wọ́n. tó
so àwọn àjọ tamọ̀ sí National Association of Nigerian Students tamọ̀ sí NANS ní àná sátidé náà ni wọ́n fèsì o náà kéde náà bẹ àwọn àjọ tamọ̀ sí Independent National Electoral Commission tamọ̀ sí INEC nípa ẹjọ́ ṣe sún ìmọ̀ àgbà káàdì yìí ìyẹn permanent voters card tamọ̀ sí PVC sún ọjọ́ ẹ̀ síwájú bóyá tẹ́ bá lè sún títí di ọjọ́ kọkànlá kọjá ọjọ́ kọkànlá nínú oṣù kejì tá a wà yìí torí pé ọjọ́ ẹtì tó kọjá lọ yìí náà ni wọ́n fi òpin sí à ń gba káàdì ìdìbò àmọ́ ìgbà tí wọ́n rí bí nǹkan ṣe ń lọ náà ṣe wá ní pé tó náà bá kéde ìyẹn àjọ INEC ni pé kí òǹkálukú wa tá a ti rí PVC wa gbà àní àǹfààní láti máa gba PVC wa títí di ọjọ́ Monday tá a mú yìí tí àwọn Nàìjíríà Monday fẹ́ dé tán báyìí wọ́n ní àwọn òṣìṣẹ́ INEC wọ́n òṣìṣẹ́ látòwúrọ̀ títí di ìrọ̀lẹ́ aago 6 náà ni wọ́n máa ṣiṣẹ́ àmọ́ àwọn àjọ National Association of Nigerian Students ní wọ́n bá ń bẹ INEC ní pé ẹ bá sún síwájú ṣebí ṣẹ́ lè ṣe títí di ìgbà tá a lọ dìbò ní káwọn èèyàn ní àǹfààní láti máa gbà á àmọ́ tó wọ́n dá lábàá ní ẹni tó sì lè di mímọ̀ náà ni ẹni tó jẹ́ alukoro fún àjọ Nigerian Student yìí ọ̀gbẹ́ni Azeez Adeyemi náà ló sì lè di mímọ̀ fún wa mo kúrò níbẹ̀ mo dé ìlú Kaduna kí ló ṣẹlẹ̀ nílùú Kaduna ẹtìmẹ́ntó wà nílùú Kaduna àwọn náà ni gómìnà wa Nasiru El-Rufai wọ́n láwọn àwọn ò sọ pé àwọn ó pa àwọn tó ń wá látòkèrè ó àwọn ò sọ pé àwọn ó pa fọ́rínà àwọn nípa àwọn ò sọ bẹ́ẹ̀ rárá kò sóhun tó jọ ẹ má yí ọ̀rọ̀ tí mo sọ ó sì wà ń bẹ̀ ẹ má ṣe yí wọn ni kò sóhun tó jọ mọ́ bẹ́ẹ̀. tó bí ìròyìn káàkiri nípa òṣèlú nípa gbogbogbò bó ṣe ń lọ ẹ jẹ́ amú díẹ̀ nínú èyí tó ń ṣẹlẹ̀ láàrin àwọn mẹ̀kúnnù ẹ jẹ́ amú díẹ̀ láàrin èyí tó ń ṣẹlẹ̀ láàrin àwọn mẹ̀kúnnù ẹ jẹ́ amú díẹ̀ ń bẹ́ẹ̀. tó èyí tó mi kọ́kọ́ tẹ̀ nínú ìròyìn kàyéfì àbí ìròyìn tiwantiwa lápè àkọ́kọ́ ń bẹ̀ náà ni arábìnrin kan màmá ní retired women ministry director ní ṣàdédé náà ni wọ́n mú àmú lọ́wọ́ ti arábìnrin yìí látàrí pé ó jalè ó sì ń ta àwọn ọmọ òkókó òun náà ló ń tà ní ìpínlẹ̀ Delta lọ́wọ́ ti tẹ̀ ẹ́. wọ́n ní arábìnrin yìí wọ́n ní ehuman náà kọ lédè òyìnbó wọ́n ní Juliet Phillips òun náà ní orúkọ arábìnrin yìí abiyamọ lòun náà ìyá ni ó sì wá jẹ́ni tó já sí pé olùfẹ̀yìntì ní ìyẹn Director in the Community Development Department of Ministry of Women Affairs nípínlẹ̀ Delta Collins Ogbo náà ní ọwọ́ tí arábìnrin yìí lọ́wọ́ tẹ̀ látàrí pé kíni níṣe ni ó ń ta àwọn ọmọ kéékèèké ìyẹn toddler náà ní arábìnrin yìí òwò tó ń ṣe nìyẹn ẹ̀rí bí ẹni tó wà ní Ministry of Women Affairs ti ìpínlẹ̀ ìgbà tó wá fẹ̀yìntì tán ohun tó ẹ̀rí bí gbà pé wọn ò níṣẹ́ kankan ọ̀nà oríṣiríṣi ọ̀nà tí ò tọ́ tí wọ́n ti fi ń rówó tàn bá rí mọ́ àtúndọ́gbọ̀n míì. lọ́lẹ́tù Nàìjíríà ṣe. odidi retired director ó wá ń ta ọmọ ọlọ́mọ tó sì bí tiẹ̀ ọmọ ọlọ́mọ náà là ń rán níṣẹ́ dé tòrótòró wọ́n ní ọwọ́ tí arábìnrin yìí ó níbi tó ti ń ta ọmọ ọdún méjì náà ló ń tà orúkọ ọmọ náà ní Testimony ní ìpínlẹ̀ Delta náà ni ọwọ́ ti tẹ̀ wọ́n ní ibi tí ìṣẹ̀lẹ̀ níbi tọ́wọ́ ti tẹ̀ arábìnrin náà ní Ìdógbò níjọba ìbílẹ̀ Ìpóbá Ọ̀ká náà ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ẹdó ṣàdédé náà ni àwọn ọlọ́pàá ìyẹn Nigerian Police Force ti Division A tó wà ní tó ń fìkàlẹ̀ sí Warri ṣàdédé làwọn rìn gbèrègbèrè káàkiri káwọn tiẹ̀ máa wo ohun tó ń lọ láàrin ìlú náà bá rí ọmọ lọ́wọ́ arábìnrin yìí báwo lọmọ yìí ṣe jẹ́ ṣọmọ yín ni ọmọ mi náà ni ọmọ ẹni ọmọ abèrè lọmọ ṣé mọ́mì ẹni ọmọ ni ọmọ bá ké ó ní rárá o ilé kì í ṣe mọ́mì mi ọmọ bá bẹ̀rẹ̀ sí ń ké ọmọ nìkan ẹgbẹ́ ti bí sí lọ ẹgbẹ́ fún fídà ẹgbẹ́ ti bí ẹgbẹ́ sí lẹ́nu ọba ní ti bí báwo ọmọ tó ń bí káwá fọ̀rọ̀ gùn ọwọ́ ti tẹ̀ àwọn ẹni bí ọwọ́ máa tẹ̀ wọ́n náà. wọ́n ní ohun tó ṣẹlẹ̀ kàkà kan ṣàánú ìyá ọmọdé oníbàárà ní ìníṣẹ́ lòun máa ń tọrọ bàárà káàkiri ọjà ẹfun
náà ni ìyá ọmọdé lòun ti ń ló ń tọrọ bárà káàkiri ṣàdédé náà ni wọ́n bá fi bí ọgbọ́n náà bá tàn náà bá gbọmọ pé ọmọ ló rẹwà tó yìí ọlọ́run mà kú iṣẹ́ níbi tẹ́nìkan ti sunkún àìríbí lẹ́nìkan bí tiẹ̀ ní ò lè tọ́jú ẹ̀ yìí náà bá tàn náà bá gbọmọ lọ́wọ́ ẹ̀ gbígbọmọ tó gbọmọ lọ́wọ́ ẹ̀ ohun tẹ́rò náà ni pé wọ́n fẹ́ fọmọ nítọ́jú tó péye àmọ́ ohun tó ṣe náà ni pé wọ́n fẹ́ ta ọmọ wọn fẹ́ gbọ́wọ́ orí ẹ̀ àmọ́ tó orí ọmọ ò gbàbọ̀dé bí ẹ̀ ṣe lọ náà nìyẹn o bí ẹ̀ ṣe lọ náà nìyẹn. Naija mele gbàgbé ìlú mi o Naija pẹ̀lẹ́mẹ̀ yẹn jólè. tó ìṣẹ̀lẹ̀ kàyéfì kan náà lélẹ́yìí o ìṣẹ̀lẹ̀ kàyéfì wọ́n ti lù pa o wọ́n lù pa kí ló ṣẹlẹ̀ ẹni ó yẹ kí ó máa jẹgba èmi náà mọ̀ pé ó yẹ kó jẹgba á jẹgba á fún ẹran létí á jẹgba. àkóyọ ní ọkàn lẹ́sẹ̀ àgbẹ̀gẹ̀dù ní ọkàn lọ́rùn ọ̀tá mi yá máa rìn báyìí tamurege dìgá. tó ìròyìn sì ń tẹ̀síwájú wọn ní àwọn èrò tá a mọ̀ sí mob wọ́n ti pa arákùnrin kan látàrí pé kí ló ṣẹlẹ̀ wọ́n ní lílù ó máa ṣáyà rẹ̀ ìyá tó bí lọ́mọ níṣẹ́ ló ṣapa kí ló ṣẹlẹ̀ wọ́n ní ìpínlẹ̀ Enugu náà lè ti ṣẹlẹ̀ àwọn ọlọ́pàá tó fìkàlẹ̀ sí Enugu ìyẹn Enugu State Police Command lọ́jọ́ Ẹtì tó kọjá lọ yìí ló máa bẹ̀rẹ̀ ìwádìí lórí arákùnrin kan táwọn èrò tán lù pa wọ́n ní lólùpa tán lù pa ẹ̀sùn tán fi kàn náà ni pé arákùnrin yìí níṣe ló ṣàyà tó bí tó dẹ̀jẹ̀ lé lórí ó ṣe aláṣàpá kí ló dé. wọ́n ní inú ló bí àwọn ọ̀dọ́ tó wà ní Isiago Ìbágwà ní agbègbè Isiago Ìbágà níjọba àbílẹ̀ Ìgbóeze náà ni ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ wọ́n kàn rí arákùnrin yìí níṣẹ́ ló mú àdá ló bẹ̀rẹ̀ sí í ṣáyà rẹ̀ níyà rẹ̀ ń bẹ̀ ẹ́ pé jọ́ kàkà kó gbẹ́ bẹ́ẹ̀ níṣẹ́ ló bẹ̀rẹ̀ sí í ṣáyà náà títí tí ìyá náà fi mí àmì kanlẹ̀ ẹni tó jẹ́ alukoro fún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ní SP Bere Amareazu òun náà ló wá ń sọ fún àwọn oníròyìn wa pé tó bá ṣe rí nìyẹn ọlọ́jọ́ Ẹtì náà níṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní dédé aago 1:00 ìyẹn 1:30 PM lọ́jọ́ Monday náà níṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀. ẹ má sọdún o ó ti dá wọn yá ó dáwọ́ dé ó ti dá wọn yá. wọ́n ní gbogbo àwọn tó wà lágbègbè náà wọ́n máa gbìyànjú láti dóòlà ẹ̀mí ìyá yìí lọ́wọ́ ọmọ rẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ ọmọ ní rárá pípa nípa ìyá yìí ó ti jẹun máyé òun láti pa náà ni kò jẹ́ kóun ní tẹ̀síwájú ṣekú ló wá kàn ní ló bá mú ló bá lùyà ló bá ṣe aláṣàpá ká tó wí ká tó fọ́ àwọn èrò bá bínú wọn bá bara kí pé wà mọ́mí ẹ̀ ni àmọ́ ó kàn wá àkànlè máa wẹ́ kó máa pààyà oníyà bẹ́ẹ̀ ìwọ nìkan kọ́ ló bí wọ́n ṣe àkàn máa fọ̀rọ̀ gùn bọ́ ṣe mú òun náà tán lu òun náà ní àlùpà tó ẹ jẹ́ ká máa ṣe sùúrù tọ́rọ̀ bá ṣe rí báyìí ìlú tó lófin tó lọ́ba òun náà nílẹ̀ Nàìjíríà mob action yìí jungle justice yìí ẹ̀jẹ̀ àjáwọ́ ń bẹ̀ ìṣẹ̀lẹ̀ kan náà ló ti gba gbogbo social media tó já sí pé òkànrin kan tá mọ̀ sí fast wọ́n fẹnu àti ẹ̀ lò ó pé bí nǹkan máa ṣe ń lọ ìwọ ló máa ń já wa sí i ó dàbí kí nǹkan máa lọ́n lò báyìí kí kéèsì má já ẹ́ sí kẹwàá kéèsì pé kéèsì nǹkan lọ́n lò dẹ̀ mẹ́nubà ṣe ò fọwọ́ sí ni fásì lòun ò fọwọ́ sí kí ni ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ àwọn ọkùnrin ẹ wojú wọn kó ẹ wo bójú wọn ṣe rí ẹ wá mú ọmọ ọlọ́mọ torí pé ẹ ló ti yó ẹ bá kó bá jiná tó fún nọba kì í nọba já visa ayédèrú náà wọ London ẹ tó bá jẹ́ pé wọ́n wá wọ London lásán tí wọ́n tẹ̀ tó já pé visa ayédèrú tán dẹ̀ wọlé tí wọ́n kọjá àyè wọn ẹ̀mọ́ tán tó ṣe wọ́n tún mú fídíò kámẹ́rà wọ́n tún mú wọlú London níṣẹ́ náà ya selfie náà ń gbé sórí social media pé wò ó àwọn ọmọ ẹ̀lẹ́ àwa ajá visa ayédèrú àwa wọlé kanlẹ̀ sí London City. Naija ẹ má ṣe erékeré láì lè ṣe erékeré náà ṣe erékeré ọmọlọ́mọ ó lọ sóòtẹ́ẹ̀lì ó lọ tẹ̀rẹ̀ sí fádà ní oníkànnì jayé ó mu ẹnẹsí ó mu gbogbo ẹ̀ mọ́ra wọn ẹ̀rì bí òun náà ní mọtímọ́ láyé rẹ̀ obìnrin ẹ̀ kò yí pé à ń sọ pé ohun tó ṣẹlẹ̀ sí ó dáa àwọn síbẹ̀síbẹ̀ tó bá wà lójúkòrò kò ṣeé ṣe kí àwọn lójú wòkòwòkò méjì yìí kan sì kì mọ́lẹ̀ kan tó wá mú kámẹ́rà
Naija tó ẹ jẹ́ kí n ka ìròyìn náà òun náà ní ìròyìn àkọlé ìròyìn náà ni pé Nigerians call for justice as 2 men rape. Wọ́n ní tó àwọn Nàìjíríà wọ́n ti ń ké wọ́n ké o pé tó aláti ṣèdájọ́ tó yẹ tó tọ́ lórí àwọn arákùnrin méjì yìí tán ṣojú wòkòwòkò yìí wọ́n bá arábìnrin ọmọ ọdún 23 náà bá ní àjọṣepọ̀ tipátipá ní agbègbè kan ní Lẹ́kì. Wọ́n ní ká má dárúkọ ilé ìtura náà kó mọ́ náà pé à ń ba bísínẹ́sì jẹ́ fún wọn. Wọ́n ní domestic and sexual violence response tá a mọ̀ sí DSVRT náà ni wọ́n lẹ́yìn ìgbà tí wọ́n rí bí gbogbo ẹ̀ ṣe ń lọ lórí social media. Àwọn tó wà ń bẹ̀ wọ́n ti kọ́kọ́ kóyà wọ́n ti kó bítìn fún àwọn ẹni yìí o wọ́n ti kó bítìn tó dáa wọ́n ti kó fún wọn àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n ní ra ìpè bítìn yẹn kò fẹ́ẹ̀ tó ó yẹ kí wọ́n lè dájọ́ tó tọ́ àti ẹjọ́ tó yẹ fún àwọn jàǹdùkú yìí torí pé jàǹdùkú ni wọ́n ohun tí wọ́n ṣe yìí kì í ṣe ohun tó dára rárá. èmi ẹ̀yẹ́ adéwà sí ìlú mo ti sọ tipẹ́tipẹ́ pẹ́ni tó lẹ́nu ló lẹ́nu bàbá wá sílá. mo ní kíkẹ́ o lóbùrò kò jẹ́ tẹ́yẹkẹ́yẹ ní inú oko ẹ̀ máa ń lè jà pamọ́. kò síbi tó dàbí ìlú ni o. Naija. mélé gbàgbé ìlú Naija. ilé kókó màdélé o. Naija. mélé gbàgbé ìlú Naija. ilé kókó màdélé o. Naija. mélé gbàgbé ìlú Naija. pẹ̀lẹ́mẹ̀yẹ jóre. ẹ jẹ́ nǹkan ayẹ́kan yìí sí ká kúrò lábala ìròyìn torí pé bí ṣe sọ ibi tá à ń lọ ọ̀nà pọ̀ lọ́jọ́ tèmi torí pé ọ̀rọ̀ tó ń lọ live lórí ẹgbẹ́ Yewo nìyí ọ̀rọ̀ tó ń lọ ẹni àǹfààní láti dá sí bọ̀. alákùnrin ló ń fún wa ní làbárè ìdí tóun fi pa ọmọ òun ọmọ bíbí ẹ̀rí bí ọmọ kan ló pàyà bàbá òun náà ló pọmọ nínú ìròyìn eléyìí. ó ti dá wọn yá ó náà wọn tẹ̀ ó ti dá wọn yá. Àlàbí Adéwà sí ìlú máa ń gbọ́ bí mo ṣe wí. Àwọn jọ àwọn ọmọkùnrin làwọn mi ò máa ní fún owó ṣe òun bàbá ni bàbá ń jẹ. Àdó máa ṣọdún o. Ó ti dá wọn yá ó náà wọn tẹ̀ ó ti dá wọn yá. Àdó máa ṣọdún o. Ó ti dá wọn yá ó náà wọn tẹ̀ ó ti dá wọn yá. ohun tí ìròyìn náà bá dé náà ni pé arákùnrin kan ọmọ ọdún 27 27-year-old man Ashiru Abubakar òun náà ní ọwọ́ àwọn ọlọ́pàá tí wọ́n wà ní Jigawa ní ìpínlẹ̀ Jigawa ìyẹn Jigawa State Police Command lọ́wọ́ wọn tẹ̀ látàrí pé ọ̀nà pípa ló pọ̀ ọmọ bíbí ọmọ tó bí ọmọ tuntun jòjòló láì lẹ́sẹ̀ lọ́rùn àwọn èèyàn máa burú gan kẹ́ wọ́n níṣẹ̀lẹ̀ níṣe ló fẹ́ sin ọmọ náà láàyè lóye náà ló fẹ́ gbé ọmọ náà sí ìyẹn Jambiri ní abúlé Jambiri ní ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ níjọba àbílẹ̀ Benin Kudu náà ni ó ti ṣẹlẹ̀ ṣàdédé náà ni ó mú ọmọ ìkókó yìí ló lù lálùpá kí ló fà á ìgbà tó mọ̀ kó tí ì rẹ́dì tó wà lọ rẹ́dì ọlọ́run kìlọ̀ ó ní ẹ jìnnà sí ṣìnà zina ẹ jìnnà sí ìwọ tó gbàgbọ́ yẹ Kùránì ò tí ì rẹ́dí ó wá lọ rẹ́dí ó wá rẹ́dí tán ohun tó máa ti bẹ̀ yọ ó bá yọ ó bá ò pé àwọn ò gbọ́dọ̀ gbọ́ kí ló fà á tó fi pọmọ ó nítorí pé òun bí out of wedlock òun ò ṣègbéyàwó òun ò san owó orí ẹni tó lóyún fóun ẹni tó já visa ayédèrú fún ó lóun ò sanwó òun ò ṣẹ̀tọ́ lé lórí tó já sí pé ọmọ tóun bí kì í ṣe ọmọ ẹ̀tọ́ ọmọ yẹn ò lẹ́tọ̀ọ́ ó ní ohun tó fà á náà nìyẹn ìgbà tí wọn náà tí ì rẹ́dì tó lọ rẹ́dì ṣe kó ló wá kàn wá pọ̀ ọmọlọ́mọ kàn ń bọ̀ ohun tí ẹ̀ ní bóyá ẹ̀ṣẹ̀tọ́ òun ò kúkú mọ̀ natural course lòun tẹ̀lé. olókùn yáyá orin mi àyíndé adéwálé mi bọ́ làwọn bọ́ bí mo ṣe. ó ní ohun tó ṣẹlẹ̀ náà ni pé kò dẹ́n ṣe pé arákùnrin Ashiru Abubakar yìí kì í ṣe pé kò níyàwó tẹ́lẹ̀ ó níyàwó àmọ́ èdè àìyedè wá láàrin tọkọtìyàwó yìí nígbà tí èdè àìyedè yìí tó wá òun náà ni ó bá òpé tó kò ṣeé fi sára kú ló bá lọ rẹ́ẹ̀dì ló lọ wọ London lọ London ayédèrú wọ́n ní oyún kó yọ erékeré bí wàásù ṣe kọ́
wọn náà ń dọmọ kọ́mọ erékeré ló dọmọ kọ́mọ ọmọ tiẹ̀ tí dọmọ kọ́mọ ọmọ jòjòló ọmọ tuntun ló lọ gbé sí yìí ó ní ẹ̀ṣẹ̀ òun jẹ́jẹ́ èṣù ní tẹ̀bá ti ṣe náà lẹ́ẹ̀ máa parọ́ èṣù. tó ẹ jẹ́ ká fi mọ́ bíbà yìí aago 4:30 ló fẹ́ lò ó kù ṣẹ́jú kan. lọ́mọ nàìjà. ọwọ́ ti tẹ̀ àmọ́ ọmọ náà ti kú ó ti yí ọmọ náà lọ́rùn pa gbogbo ìgbìyànjú táwọn ọlọ́pàá gbìyànjú láti gbọ́ ọmọ náà láti dóòlà ẹ̀mí náà pàbó náà lọ já sí. èmi àti rẹ̀. àmútọ́ àṣìkàmọ́kà fún yín o wọ́n wà wọ́n dóòlà ẹ̀mí ọmọ náà wọ́n náà gbìyànjú nígbà tí wọ́n máa gba ọmọ náà lọ́wọ́ rẹ̀ pé kí ló fà á tó fẹ́ fi pa kí ló rí lọ́bẹ̀ tó fi garu ọwọ́ sẹ̀ ó ṣàṣàlàyé pé tó out of wedlock ní òun ò tí ì ṣẹ̀tọ́ lórí arábìnrin tó bímọ fún òun torí ẹ̀ náà lòun ṣe wò pé tó àwọn ò ní àǹfààní láti ṣe àmọ́ bíbí táwọn bí yìí káwọn kúkú lò pa káwọn á ṣẹ̀tọ́ táwọn bá ṣẹ̀tọ́ tán káwọn ṣe àjá visa gidi káwọn ṣe àlọ́ London olódo. gbàgbé ìlú mi ò Naija kò síbi tó dàbí. wọ́n ní tó bó ní bẹ́lẹ́jọ́ ó bá ti mẹjọ ẹ lẹ́bi kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ ó ní kẹjọ kẹsàánú òun kò yé òun náà ni kò yẹ àmọ́ ẹja dájọwọ́ fún àwọn mélòó la dájọwọ́ fún ẹja àkọ́kọ́ dájọwọ́ fún arákùnrin náà ẹ̀dá fún mọ̀ bọ́. a lè dájọwọ́ fún òkú ìyẹn ó ṣàyẹ̀ ẹ̀ pa àbí wọ́n náà ti pàwọ́ náà wọ́n ti dájọ́ fún yẹn a lè dájọ́ fún yẹn mọ́. a lè dájọ́ wọ́ fún ẹni tó ti kú òun ti ń gbàdájọ́ tiẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ àmọ́ ìyá women leader director women ministry tó ti fẹ̀yìntì ọmọlọ́mọ ẹ̀rí pé ìyá rẹ̀ ń tọrọ bárà ẹ̀ wá fẹ́ tà á kẹtọ́jú ẹ̀ kó náà déèyàn kẹyọ ìyá rẹ̀ kúrò ní okòwò bárà tó ń ṣe kẹsàn-án náà déèyàn ẹ̀rí pé ìkàlẹ̀ yàn èèyàn gangan lè ṣú èṣù gangan báyìí òun náà lè yàn àyàtọ̀ síra wa torí pé èmi àti yàn àríṣù rí èèyàn náà lè ṣú èṣù náà lè yàn ó yá ẹ dájọ́ fún un náà. ó là ẹ kálá gan ilé ò dá ọ. pẹ̀lẹ́bẹ̀ yẹn jóre. àwọn ìka èèyàn ti pọ̀ jù Nàìjíríà ẹni tó yẹ kó máa gbófin ró àwọn náà lè bá níbi tí wọ́n ti ń rúfin ṣe ó yẹ kó rí bẹ́ẹ̀ retired women ti ministry ni o ministry of women tàbádé ti ń sọ̀rọ̀ nípa women a máa sọ̀rọ̀ tàbá ń sọ̀rọ̀ pa àwọn obìnrin a máa sọ̀rọ̀ àwọn ọmọ torí pé àwọn ìyá wa wọ́n mọ kókó wọn mọ tí wọ́n go through bó tẹ̀ jẹ́ sí pé tó Ọlọ́run ló mọ iye ọdún tí bàbá fi ń gbọ́mọ káàkiri ká tó wá ríbi já lòdù sí tí ìyàwó ràn wá lọ́wọ́ fóṣù oṣù 9 péré ẹ̀rí jojúmọ́ là ń gbé káàkiri kọ́lọ́n kó ṣàánú wa gbogbo ọmọ tó wà lára wa. tó bẹ́ẹ̀ ni aago 4 ti kọjá ìṣẹ́jú 23 abala táwọ̀ náà ni ẹja níwọ̀nba ìṣẹ́jú bíi 5 kan mo ní ohun tá a máa ń ṣe tipẹ́tipẹ́ bíi ọdún 6 sẹ́yìn ẹni tó bá ní àǹfààní tó bá gbọ́ Yorùbá dáadáa tó mọ̀wé tó ti bá gbà jẹun dáadáa ní àǹfààní láti pè mí ẹ fún wa ní òwe kan péré kẹsì túmọ̀ rẹ̀ fún mi 817-717-5685 òrùkú la máa ń ṣe ń gbà kan àmọ́ òrùkú ti gba vacation báyìí ẹ jẹ́ kí a ṣe òwe ìjìnlẹ̀ ọ̀rọ̀ ni o wọ́n ní òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe ẹ fún mi lówe kan ẹ jọ̀ọ́ 817-717-5685 bó dẹ̀ jẹ́ lójú ẹ jẹ́ ojú ìwé Facebook ok àwọn èèyàn wà ń bẹ̀ mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wọn bẹ̀ o ẹ kú kàlẹ́ ń bẹ̀ o ẹ kú fàájì. so alàgbà Sahir Abdulsalam wọn náà gbádùn ẹ̀ ní gbogbo náà gbádùn yìí ẹ ṣe àmọ́ ohun tí mo fẹ́ kẹ́ bá a ṣe rí bọ́tì nǹkan tó kọ sí ẹ̀ yẹn àtàwọn ń bẹ̀ bá a tẹ̀ sí àyẹn
ẹ jẹ́ kérò pọ̀ ń bẹ̀ kan máa gbọ́ tẹ́ bá ń gbọ́ ń bẹ̀ náà ẹ má gbàgbé láti download app wa ẹ tẹ̀ síbẹ̀ òwe kan òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe igi gogoro má gún mi lójú wọn ní àtòkèrè báyìí àbí àtòkèrè báyìí náà láti wá kígbe kí ni ìtumọ̀ yẹn ẹ jẹ́ kí a mọ̀ ń pẹ́ ẹ já sí i. lẹ́ẹ̀kan sí nọ́mbà tí ẹ̀jẹ̀ àwọn bóyá ojú òpó yẹn wọ́n à ń ṣiṣẹ́ òkè ó ti rẹ́dì báyìí 817-717-5685 ẹ má jà pẹ́ ń bẹ̀ rárá ẹ̀jẹ̀ àṣe kíákíá ká kúrò lábala yìí. ẹ̀yin mọ́ mi iṣẹ́ ẹ̀sìn bẹ̀ ni ẹ lè àtẹ̀ránṣẹ́ náà àyè wà láti tẹ àtẹ̀ránṣẹ́ àtàǹgbà lórí rédíò tá a láìkì láti máa pè sórí afẹ́fẹ́ àná lè tẹ̀ sí orí 682 lórí whatsapp 682-583-6410 nọ́mbà whatsapp yẹn gàdá. lọ́mọ nàìjà ẹ má ṣe erékeré erékeré ní ìdòyún kóyún 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 ní ìlọ̀mọ̀kọ́mọ̀. hello. hello Casey. Bàbá mi. Mr. Martins ló sọ̀rọ̀. ẹ mà káàbọ̀ ṣe dáadáa yẹn wa o. àlàáfíà la wa. ṣe dáadáa yẹn wa. dáadáa yẹn o. ẹ gbọdọ̀. yes ẹ sir. kú ètò. àwa nu. tó ẹ fẹ́ fún mi lóòwe kan àbí. òwe ni ok mi kẹ expect yẹn ṣá igi gogoro má gùn mí lójú máa dọ́ọ̀jì ẹ̀. ẹ dọ́ọ̀jẹ̀ ok ẹ bú jẹ́ ẹ̀ náà lè fẹ́ tù kí ni ìtumọ̀ ẹ̀ igi gogoro má gùn mí lójú o àtòkèrè láti ń fọ́n. àtòkèrè láti wò lẹ́nu pé precaution yẹn mí bí kan kí wọ́n ṣọ́ra ṣe. ok. ṣé mo gbà. èmi ò mọ̀ òwe ẹ̀yin náà àgbàlagbà lẹ́yìn ẹ mọ̀ pé ẹ̀yin tó jù mí lọ. ẹ fún mi lówe tọ̀dọ̀ tèmi nìyẹn èmi kò sọ yẹn náà ni ẹ fún mi tọ̀dọ̀ tiyín. ẹ rántí kankan. mi ò rántí kò dẹ̀ wá sọ́kọ́ símáì mi o gbọ́dọ̀ wá sọ́kọ̀ mi báyìí. ẹ máa ro kẹ́ pè mí padà ẹ rò díẹ̀ kẹ́ tó pè mí padà. ẹ ṣe. all right. yes sir. wọ́n ní àtòkèrè lójú jíjì ló ti mẹ́kú sun kí ni ìtumọ̀ rẹ̀ àtòkèrè báyìí. èmi ẹ̀jẹ̀ adéwàsí mo ti sọ tipẹ́tipẹ́ pẹ́ni tó lẹ́nu ló lẹ́nu bàbá wá sí la mo ní kíkẹ́ ó lówùrọ̀ kò já táyẹ́kẹ́yẹ́ ní inú. tó ẹ má jẹ́ kí a fi lè ká fi gba àkókò wa púpọ̀ torí pé ibi tá à ń lọ ó pọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ agbo òṣèlú la wà bí nǹkan ṣe ń lọ lọ́jọ́ tèní ètò wa ó dá lórí ọ̀rọ̀ tó ń lọ òun náà ni ètò tèní bí nǹkan bá ṣe ń lọ ó yẹ ká máa jára wa sí àbí kílẹ̀ yìí rò bí nǹkan bá ṣe ń lọ ó yẹ kí a máa jára sí mú bọ̀ ẹ jẹ́ kí n gbé orin yìí kí n gbé sókè. aláàtí mo lá fún nàìjíríà. àṣẹ. aláàtí mo lá sí nàìjíríà. àṣẹ. nàìjíríà yìí ṣì máa dùn. owó ń bọ̀ ní nàìjíríà. owó ń bọ̀. iṣẹ́ ń bọ̀ ní nàìjíríà. iṣẹ́ ń bọ̀.
fẹ́ ṣe ká tẹpá mọ́ṣẹ́ nàìjíríà yìí ṣì máa dùn. àlá tí mo lá sí nàìjíríà àlá tí mo lá sí nàìjíríà oúnjẹ àpọ̀ ní nàìjíríà owó pọ̀ ní nàìjíríà iṣẹ́ àpọ̀ ní nàìjíríà àpọ̀ ní nàìjíríà. àlá tí mo lá sí nàìjíríà àlá tí mo lá sí nàìjíríà. ẹ jọ̀ọ́ ẹnìkan ń gbìyànjú láti pè sórí WhatsApp number directly láti ìlú UK tẹ́ bá ń gbọ́ mi nọ́mbà tí ẹ lè pè wá sí direct tó máa wọlé sórí studio yìí òun náà ni 817-717-5685 tẹ́ bá ń pè láti ìlú ọba tẹ́ fẹ́ dá sí ètò yìí nọ́mbà tí ẹ lè pè sí náà ni 817-717-5685 òun ni direct number tó máa wọ studio yìí àmọ́ àwọn tó wà ń lu Nàìjíríà tẹ́ bá fẹ́ call through WhatsApp àbí tẹ́ ẹ̀ sí nílùú Amẹ́ríkà tẹ́ fẹ́ connect mọ́ wa pẹ̀lú WhatsApp ẹ ní àǹfààní láti connect mọ́ wa lórí WhatsApp but tẹ́ bá fẹ́ pè sí studio direct studio number ní 817-717-5685 tẹ́ bá ń gbọ́ mi kí la ṣe fún ṣẹ́rí ara ń tà ń sọ nìyẹn o kí la ṣe fún Facebook báyìí wọ́n ti stop fídíò wa ẹ̀rí bí ohun tó máa ń ẹ káàbọ̀ sórí ètò. Hello Alhaji ẹ kálẹ́ o. ẹ kálẹ́ ṣẹ́yìn lẹ́ ń pè sórí WhatsApp number yẹn ẹ ṣe. bẹ́ẹ̀ni. àná studio number. ó dà pé mo ti nọ́mbà bíi méjì or mẹ́ta lọ́wọ́ so mo get confused about which one is which. ibi ìdìbò ń tà láti pẹ́. ẹ wá sà. Oga